ọmọ ìyá mi má gbé lọ má gbé lọ má gbé lọ, mo fi Olódùmarè mo fi bẹ̀ ẹ́ wá lọ gbìyànjú iṣẹ́ yìí. Bóyá ìwọ tí o ní tó ń tajà tó gbé ọjà sílẹ̀ tó ń tà á, àbí ìwọ tó ń ṣiṣẹ́ ìjọba ló bá mi ṣiṣẹ́ yìí, mo fi Olódùmarè lọ ṣiṣẹ́ yìí. Ní èpè àti àdúrà wá ṣe kan fún mi, ní èpè àti àdúrà wá ṣe kan fún mi. Ọmọ ìyá mi, iṣẹ́ tó lè ṣe nílé ara ẹ, o lè ṣe iṣẹ́ yìí lórí gas nínú ilé ẹ, nínú yàrá ó jẹ́ yàrá kan ló ń lò, o lè ṣe ń bẹ̀. Kí ló ń pè é? Iṣẹ́ ìyọnu gbogbo ayé ni. Gbogbo ayé tó bá gbé ọjà sílẹ̀, ọmọ ìyá mi, tó bá gbé ọjà sílẹ̀, táyé ò bá ti yọnu sí ẹ, ọmọ ìyá mi, wọn ò ní bá ẹ rajà náà. Tó bá ṣe jẹ́ iṣẹ́ ìjọba, tó bá kùn kún promote ẹ, á gbé orin yẹn á gbé lọ sí fẹ́lòmí. Ó lè jẹ́ ọ̀gá tó láìkẹ́, á kàn gbé orin yẹn lọ fẹ́lòmí ni, torí pé kò yọnu sí ẹ. So ó máa ń da ní ẹ̀kọ̀ọ̀kan kí ọmọ ẹ̀dá máa lo ìyọnu gbogbo ayé, káyé máa yọnu sí, ayé lè máa yọnu sí ẹ. Ayé bá kórìíra ẹ, wá wo ẹni tó táyé kórìíra ẹ tó lè ní promotion níbi iṣẹ́, wo tó ń ṣiṣẹ́ ìjọba. Ẹni tó bá táyé bá kórìíra ẹ tó bá gbọ́jà sílẹ̀, ayé ò ní bára. Òkúta ti wà lọ́jọ́ ọjà yẹn láti ara ẹ. Òkúta ṣe kí ni? Ó ti wà nínú ọjà yẹn láti bí ara ẹ. Ọmọ ìyá mi, mo bẹ̀ ẹ́, mo rọ̀ ẹ́, wá lọ ṣe yìí. Báwo ló máa ṣe? Kí ló fẹ́ fi ṣe? Ó ní pé wà lọ wá àgbọn tó bá lómi, tó gbó dáadáa, tó lómi méjì. Wàá gbé ìsasùn àsìjẹ yẹn, ìsasùn àsìjẹ kékeré, wàá gbé tó bá tóbi díẹ̀, wàá gbé sórí iná, wàá gbé lórí iná, wàá ti make sure pé o ti fọ inú ẹ̀, o ti mọ́. Wàá gbé sórí iná, ó bá ti pé ó ti ń gbóná, ó jẹ́ gáàsì ẹ̀, wo lè ṣe lórí gáàsì. Wàá gbé sí, ó bá ti ń gbóná, ó bá yẹ kó ti gbóná dáadáa, wàá mú àgbọn, wàá fọ́ sínú ẹ̀. Wàá mú kìíní, wàá fọ́ sí, wàá mú kejì, wàá fọ́ sí. Ó bá yẹ kó ti hó lọ, ọmọ ìyá mi, epo ọ̀bọ̀n tó ti lọ, tó ti kúná dáadáa, wàá dà sí. Àgbọn méjì ni kó lo, àgbọn méjì. Má ní mi sọ fún ẹ, ó gbúdọ̀ lómi kó pọ̀ dáadáa, kó tó omi yẹn. Àgbọn méjì yẹn gbúdọ̀ lómi. Ó bá ti fọ́ sí, wàá jẹ́ kó gbóná dáadáa. Bá ti wá gbóná, wàá mú epo ọ̀bọ̀ bíi ẹ̀kan ọwọ́ ẹ̀kan, wàá dà sí. Wàá máa fi ṣíbí rò pọ̀, wàá fi ṣíbí rò pọ̀. Bá ti kó ti rò pọ̀ dáadáa, kí ló máa ṣe ọmọ ìyá mi? Wàá tú ọṣẹ bí oní 2000, bí ọṣẹ àjàṣẹ́. Àwọn ọṣẹ àjàṣẹ́ yẹn ló dáa jù. Wàá mú àbí ọṣẹ Ghana yẹn ló dáa jù. Sáàmù ọṣẹ Ghana yẹn wàá dà sí. Wàá wá rò pọ̀ dáadáa. Bá ti wá rò pọ̀ dáadáa, bá ti wá kó ti rò dáadáa, ọmọ ìyá mi, kí ló máa ṣe? Wàá sọ síbì kan. Má sọ sílẹ̀ o, wọ́n sọ sílẹ̀, má sọ sílẹ̀ ọmọ ìyá mi. Sọ síbì kan dé, àbí kó sọ síbì kan kó tutù. Wàá lọ gbé sí wardrobe àbí kó gbé síbì kan. Ọmọ ìyá mi, lẹ́ẹ̀kọ̀ọ̀kan wá máa fi wẹ̀ lọ jáde lọ. Láàárọ̀ kùtù àárọ̀ la máa wẹ̀ o. Bá mi share fídíò yìí, ọmọ ìyá mi. Share fídíò yìí, ó máa jẹ́ fún ẹ. Share á jẹ́ fún ìjẹ́ náà lọ́mọ ayé kò ní jẹ́jọ́ o. Bá tó wá síbẹ̀ ọmọ ìyá mi, wàá máa wẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bí jẹ́ ẹ̀mẹ́ta in a week, àbí ẹ̀mejì in a week. It's okay. Wàá rí pé ayé máa fẹ́ràn ẹ. Ọ̀gá tó fẹ́ràn ẹ tẹ́lá fẹ́ràn ẹ. Àwọn tó bá ara jà tẹ́lá bẹ̀ tí máa bá ara jà. Ọmọ ìyá mi, kò sí kata mọ́ aláyé, kò sí kata máa ń lọ sọ̀rọ̀ yìí láyé ẹ̀sẹ̀ bàtà mẹ́fà ni ọmọ ìyá mi. Ìjẹ́ lọ́mọ ayé kò ní jíjọ ọrùn o. Inú jáde ni wàá rí tiẹ̀ sílé ni o. I love you, international.